آمين وإلى الأمام إلى الأمام أهلا وسهلا. اللهم صل وسلم وبارك وكرم على سيدنا محمد اللهم شكي النبي ومحمد وآل محمد. على النبي. سبحان الله. tó bọ́lá bá tiẹ̀ wá gbà wọlé báyìí náà torí ọlọ́run báyìí. Masha Allah. torí bí mo ṣe wà ní orí ìjókòó yẹn ní àtẹ̀kàn ẹ̀kọ́ ní òkú tí à ń kọ́ bí ọlọ́run ti ní kí ìjókòó àfáwà àwíyé àgbà rí yìí. bàbá wa àgbà Maulana Sheikh Abdulkadir Oníkàún. bàbá wa Oníkàún adamallahu hayata. akramakumullah ọlọ́run járe yín pẹ́. Àmín. nínú ìwà ànábì tání ànábì yunfiqu infaqan man la yakafu lifaqan ó ní bàbá ń ṣe ní àtẹ̀kàn yẹn. Masha Allah. so ọlọ́run níjó bàjẹ́ láéláé. Àmín. mo kì í ti yín kí bàbá wa Tẹ̀jídí ní. bàbá wa Tẹ̀jídí ní. ọlọ́run járe yín pẹ́. Àmín. bàbá wa Aláṣẹlà. bàbá wa Aláṣẹlà. ọlọ́run járe yín pẹ́. Masha Allah. bàbá wa gbogbo àwọn àgbà Alábí bàbá wa Lágbàjì tí wọ́n sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan. Masha Allah. àgbà àwọn àgbàlagbà ni mo kí. tí yóò bá ní ṣe àsìkò ní òfò gbogbo ohun tó yẹ káwọn àáfàá sọ ní wàásí ní àyín náà ti sọ. Masha Allah. mo padà sọ́dọ̀ sheikh wa Ujubatu Zaman Maulana Sheikh Suleiman Oṣeyẹmí Kun Fayakun. Kun fayakun. sheikh Kun Fayakun. Kun fayakun. mo mọ̀ pé ẹni ìtàn àtún kún ọ̀kan nínú àṣeyọrí yín torí mo fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ àmọ́ gbogbo orun tí mo ní mo fẹ́ sọ nú ọ̀rọ̀ náà ni àfáàwà Sheikh Ahmadu Labibu ti sọ nípa pé àti gòkè fún yàn ó máa ń ṣòro gan-an tí ò bá rẹ́nìkan múlé fọwọ́ lé èjìká rẹ̀ ló jẹ́ kúkú wá wò pé ìzákọ́lá Labibu fasadikuhu fàkẹ́rù lè kọ́ lè mọ́ kọ́lá Labibu. so ìyẹn ó máa jẹ́ ti àfáàwà Labibu tí wọ́n sọ̀rọ̀ tán lẹ́ẹ̀kan. mo kí aláàjì wa olórin àgbáyé Sauty Arẹwà Professor ọgbọ́n. mo fi kọ̀mándà nílùú yìí kí yín mo tún fẹ̀yìn náà kí kọ̀mándà. Masha Allah. àwíyé àgbà. mo wá kí ìyá wa màmá wa Sayyida Kẹfìlà Kawula ọlọ́njarí àpẹ́. Àmín ya Allah. ẹ̀mí yóò gùn fún wa ọlá nàbí wájú ọlọ́run. ìmáàmù wa Sheikh Suleiman Kun Fayakun àwíyé ò lè dá àyàn pé kó tó báyìí. báwo yẹn bá dá a ṣe ó ní èèyàn tó wà bẹ́ẹ̀. problem táwọn èèyàn dẹ̀ máa ń ní lọ́ọ́ ló kó ẹlòmíì. màrá ìlú tíyàn fi ṣoríire láyé bíi mẹ́ta ni. etí bàbá fẹ́ rí nù. ọ̀kan gbòógì mbẹ̀ tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn oníkéèyàn orí èèyàn gidi fà á. èèyàn rẹ̀ yẹ gidi fà á sókè wọ́n bá lóko rẹ tó lóko bàbá rẹ bí ò bá gbé ọ ló tẹ lómi. famali izukama. tàzàrà dàrú àlẹ́ èyí wárí tá a dá. ta'azzara daru alayhi waritada. Àwíyé àgbà. daru alayhi waritada. ọ̀rọ̀ yẹn kọ́ ni kéèyàn orúkọ bàbá rẹ̀ lò abáwa ríbi dé sí kò ní tán bẹ̀. Masha Allah. èyí tó ṣe pàtàkì jù ni pé tàlẹ́bí náà fẹ́ rí nẹ́tíwọ̀kì lára ẹ̀. bọ́ nẹ́tíwọ̀kì rẹ wá. irú yìí tọ́lọ̀ ní kí àfàwà àwíyé àgbà rí ó wá nẹ́tíwọ̀kì wá. lára ṣéwù wa Suleiman Kun Fayakun. ó ti rí nù. ó wá ń jẹ́ kéèyàn náà tún máa béèrè pé sáwa náà dẹ̀ ń tíra ìsá àwọn èèyàn wo la ọ̀nà lè kà lára wa pé tá bá tiẹ̀ pè wá pé ọlọ́run ní kélé yìí náà ó dàgbà lára mi Allahu Akbar. nírú tí ọlọ́run ṣe fún ṣéwù wa Kun Fayakun lónìí. ṣé wá rí bẹ́ẹ̀ ó bá wá rí báyìí mo ń sọ mọ̀jìwúdà fáwa ṣéwù Kun Fayakun lára àwíyé nìyẹn o àmọ́ àwíyé náà wá yin wọ́n ni. àwíyé. torí bẹ́ẹ̀ yẹn bá kówó lé ẹṣin tí yóò lè sáré àwọn náà máa ń ta tẹ́tẹ́ ajá ń sáré yẹn ẹ́ téèyàn bá kówó lé yìí tí yóò lè sáré ńbẹ̀ yóò jẹ gbèsè gbẹ̀yìn ni. Masha Allah. àwíyé ni Ọlọ́run ní kí ó ní
ìwà téèyàn fi ṣoríire. Ọlọ́run tún wá bùn àwíyé ní làákàyè ọpọlọ téèyàn fi ṣoríire. Torí ijọ́ tàdúrà rẹ ó bá gbà làákàyè rẹ lọ́lọ́run ó ṣí. Allahu Akbar. Ọmọ ibi tó ń lọ. Ibẹ̀ yẹn ni mo dúró lé. Bẹ́ẹ̀ yẹn bá ṣàdúrà torí bó ti rí lẹ́nìí njẹ́ ó gangan máa wá lọ́kàn ẹlòmíì ni pé irúṣẹ́ wo ni àwíyé sà. Gbogbo nǹkan kọ́ ni bàbá ajé tó máa bí ẹ ṣeun. Masha Allah. Ajé tó máa bí o. Ẹ ṣeun. Masha Allah. Gbogbo nǹkan kọ́ ibẹ̀ yẹn kọ́ ló ti máa ń bẹ̀rẹ̀. Ibi tí ọ̀rọ̀ parí sí ni pé ìjọ táwọn èèyàn bá rí pé èèyàn jáde síta wọn wáyé ní ó tó máa béèrè pé irú ọ̀nà wo ló gbà. Gbogbo tá à ń rí lónìí iṣẹ́ àtijọ́ ẹ̀ta àtàná àfọwọ́ àwíyé ni. Lọ́dọ̀ kún fáyà kún. Ẹ̀wọ̀n fi ní bí gbogbo òṣì nǹkan bá tààyàn kó má jẹ́ kó sì làákà yóò tà. Allahu Akbar. Olórí pọ̀ o pòfẹ́sọ̀ ló wà lórí ìjókòó yìí. Pòfẹ́sọ̀ nù ni. Kò sírú tí ẹ fẹ́ gbé jáde lẹ́nìí tí ò bá ti jọ orú táwọn tí wọ́n wà wájú yìí ń kọ yóò kàn láyé ń ṣeun náà ni. Wallahi wallahi. Abẹ́gbó kọ̀mándà gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìjókòó yìí ẹlòmíì ó kàn máa rìn káàkiri yóò máa bàbá wa Sheikh Qasim ìjọba Jalabi ó kọ́ ni gbọ́látẹ̀ kan àlùkọ́sì mi ẹ̀dàgbẹ́ bá ń kí wọn bí wọ́n jòkó sí ni. Náà ẹlòmíì ó kàn máa pariwo pé tọ̀ bó o ní tòun náà ti rí ìjọ téèyàn bá ṣàdúrà tọ́dúrà rẹ̀ ó bá gbà tán níbi làákàyè ọ̀dọ́lọ́wọ́ ti dáhùn. Man dayya li azma jana li nafsi. Lọ́bi jásí pé àwíyé gbogbo tí mo fẹ́ pàṣẹ ní mẹ́sẹ̀gì oníṣẹ́ Làbíbù sọ lẹ́ẹ̀kan pé ó ti wà lórí tíráàkì. Máa bá a lọ bó o ti ń bá a lọ ni. Di pòfẹ́sọ̀ mú níwájú máa wò wọ́n. Má sì fi kún fàyà kún sílẹ̀. Má fi kún fáyà kún lẹ̀. Kẹ́tọ́ ń dètà ní àyín kẹ́tọ́ máa ṣàdúrà láti sọ. Mo ń sọ dáadáa pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó rò pé ó ṣì ń tà wọn. Òun kọ́ ló ṣì ta làákàyè rẹ̀ ni. Allahu Akbar. Ẹrú olóǹkan adaran ni àmọ́ ní làákàyè àwọn èèyàn wá fẹ́ràn rẹ̀. A fẹ́ràn rẹ̀ débi pé ọba àlú náà tún máa ń jowú rẹ̀ pé ayé ti fẹ́ràn rẹ̀ ju ọba lọ. Ṣé ẹ mọ̀ pé ayé yìí ò balance báyẹn? Nígbà tó fẹ́ èèyàn jẹ ọba tó tún ń bínú ẹnìkan nínú ìlú pé ń daran. Ó wá di pé tó bá yọ síwájú wọ́n máa pariwo wọ́n ti pariwo àyíyá àgbà yìí bẹ́ẹ̀ náà ń pariwo tiẹ̀ náà káàkiri ká tó wí ká tó fà ọba dáràn sí i lọ́rùn. Ó wá ní ọ̀ràn tó dá yìí ó ti jẹ̀bi ikú bó láti wá pa onítọ̀ àpá náà ni ìyá rẹ̀ tó wá járúgbó ló lọ́ọ́ bẹ̀ pé ẹ dẹ́kun ẹ mọ̀ pa ọmọ mi ni mọ̀ kàn mí lẹ́yìn ọ̀kan ó ní náà òun ti gbọ́ òun ò ní pa àmọ́ kí ìyá máa lọ ọwọ́ rẹ̀ ní òjò mọ̀ bóyá òun ó pa àbí òun ní pa àwọn ó kọ sínú pépà méjì pé yòóndàmù àti láyòóndàmù ìyí tó bá ti mú níjọ́ táwọn máa fẹ́ pa ó ní ó ṣẹlẹ̀ bí ìyá rẹ̀ ti ń jáde lẹ́nìkan ti sọ fún ọba pé ló sọ fún ìyá yẹn pé ọba kẹtàn yín síwájú ni pépà àkọ́kọ́ yòóndàmù ni ó kọ pépà kejì yòóndàmù ni ó kọ ìdí ti jẹ́ yòóndàmù ni pé ẹ̀pá nígbà àwọn àwí bẹ́ẹ̀ tán ìyá yẹn dọ́dọ̀ rẹ̀ pé ọlọ́ba bí ó ti ṣe náà ni ó ṣeun ọmọ yẹn bá tẹ́wọ́ sọ́dọ̀ ìyá rẹ̀ ó ní ìyá rẹ̀ ṣàdúrà fún mi ìyá rẹ̀ wá ṣàdúrà nígbà tí àdúrà ìyá rẹ̀ ó gbà làákàyè rẹ̀ wá sí ibi mo lọ́nu ibi làákàyè inú o ìwọ náà wàá rí pé níjọ́ àdúrà rẹ̀ ó bá gbà ó kàn máa sọ pé kíní yẹn kàn sọ́sọ́ kàn mí ni làákàyè rẹ̀ wá sí ajẹ́tùmọ̀bí níbi wọ́n ti wá mú wọn ní àwọn ti fẹ́ pa ọba sì ti kọ́ síbẹ̀ nítòótọ́ pé yòóndàmù níbi ewé àkọ́kọ́ yòóndàmù níbi ewé kejì àwọn anítọ̀ ànípa mínísítà ó ṣeun pé ànípa àmọ́wọ́ rẹ̀ náà ni ó fi ṣe bóyá àápa ni àbá ànípa wọ́n bá wọnú rẹ̀ wò pé bó olókùtà àti wá ṣe báyìí ọba ǹjẹ́ kó mú kànú méjèèjì ó bá gbójú sókè ọ̀mù náà ni onínà ó ti mú kànú nígbà tó mu ó bá jù sẹ́nu ó bá pariwo ọlọ́run là mí o ọlọ́run là mí o àwọn yẹn ń pè ọlọ́run là bò kí ló mú ọ̀já rí nǹkan tí ọmú ó ní bẹ́ẹ̀ ni ó ní tóun mú ni pé láàyò dámù
wọn ní ó sì mọ̀ pé yùdámù ló wà ń bẹ̀ ó ní àmọ́ inú òun dùn jù ló jẹ́ kó òun jù sí ẹnu tó bá dàbí irọ́ ẹ tú bébà kejì nígbà tí wọ́n sì tú kejì wọ́n rí pé yùdámù ló wà ń bẹ̀ ń tọ̀tọ̀ náà bá ní tó ìyí tó jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ la yùdámù ni làákàyè lọ́lọ́run fi là á àlákàyè àwíyé ọlọ́run ní yóò dàrú la hawla wala quwwa. akramakumul karim dama izukum ẹ wo àwọn onílàákàyè àwọn èèyàn tòsí tí ọba mi gbé làákàyè jìnnà sí wọn lórí afáwa àgbà fadilatu sheikh ahmed al-mukhtar wọ́n gbéra wọn sí tòsí àmọ́ làákàyè tí Olúwa bùn wọn jìnnà ló wà ọba mi tó ṣàánú yín báyìí ọlọ́run ò ní sọ pé òun ò ṣe mọ́ ọlá muhammadu ọlá agbára ọlọ́run ọlá la hawla wala quwwata illa billah mariam oyenike aziz access bank atm card ó wà lọ́wọ́ wa ń bì kẹ́niyẹn wá gbà. mahabbatan wa na'ima ya man salakitum najahu wa sabilahu sallu alayhi wa sallimu taslima sallu alayhi wa sallimu taslima assalamu alayka assalamu alayka assalamu alayka ya sayyidi ya rasulallah salamu Sheikh wa Nuruddin ní sọ́fò all the way from Ọ̀yọ́ ya sayyidi ya rasulallah assalamu alayka assalamu alayka awa lọ́dọ̀ Alhaji wa Nuruddin ya sayyidi ya rasulallah ya rasulallah sayyidi ya rasulallah sayyidi ya rasulallah ya rasulallah. ẹ wo n tá n wí o ẹ dákun ẹ gbọ́ Alhaji Nuruddin ẹ wo àwọn olóríire o Sheikh wa Ahmed al-Mukhtar wọ́n pè wọ́n wá bí láti wá ṣe wáàsí ni ṣe ti rí nǹkan báyìí tá à ń sọnù o wọ́n ní kí wọ́n wá ṣe wáàsí ni wọ́n wá ní màá ṣe wáàsí nítòótọ́ wọ́n sì ṣe é sókí bí wọ́n ti wá ṣe é sókí yẹn wọ́n wá ní bíi ti ń lọ yìí Ahmadu Awiye mo bùn ọ́ ní owó 100,000 naira. Allahu akbar kabira. Sheikh Ahmed al-Mukhtar ẹ̀ ní wọ̀ lókun. Amina ya Allah. Bàbá wa Ahmed al-Mukhtar ẹ̀ ní wọ̀ lókun láíláí. Amina ya ọlágbára Ọlọ́run Allah. wọ́n ti fún Àwíyé ní